ọkọ Shadia ìyá Wasiu ló wá láti Ìjẹ̀bú tí wọ́n ń gbé lẹ́gbẹ̀ẹ́lé àwọn alàgbé. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé Alhaji Wasiu Ayinde láìkì owó ẹni tó bá ti láìkì owó láìkì jù kó má súnmọ́ kú ọba o. Wasiu lọ sí school kò ní nǹkan tó qualify kò ní qualification tá láti jẹ ọba Ìjẹ̀bú-Òde. 1 ìwà Wasiu ò dáa. Èkejì ń bẹ̀ ni pé Alhaji Wasiu Ayinde láìkì òbò mi ìfẹ́ obìnrin o. ẹ fẹ́lìdè ìdí tí màmá yín ṣe mú yín lọ sí Ìjẹ̀bú Ìṣíwọ̀ nìyẹn tẹ́ lọ bẹ̀rẹ̀ class 1 pẹ̀lú wọn ní Ansarudeen High School Ìjẹ̀bú Ìṣíwọ̀. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ẹni tó bá ti selfish. Ó dẹ̀ ti ṣèkà fún mi àkàìmọye àṣeyọrí mi tí Wasiu takò àkàìmọye ibi tó ti ṣe fún mi. ṣé Ìlúpéjú Èkìtì ló ń jẹ́ ní 1925 ó mì pé by 1970 ó yẹ kẹ́ ti wọ secondary school ṣùgbọ́n wọ́n ní ẹ fail common entrance so kò sí school kankan tó rẹ́dì láti gbà yín. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Baloguneko tún jáde pẹ̀lú àwọn àṣírí míì nípa K1 the ultimate nípa bí ó ṣe ń gbìyànjú láti jẹ oyè Awujale ṣùgbọ́n ní báyìí o Baloguneko ti wá ṣàlàyé kinní ọ̀hún ìdí tí K1 the ultimate ìyẹn Wasiu Ayinde kò fi lè jẹ Awujale ó wá ṣàlàyé nípa màmá ẹ̀ tí ó kú lọ́jọ́ sí bá ò bá gbàgbé wípé màmá ẹ̀ gangan ló fẹ́ bàbá kan táwọn ń pè ní bàbá òyìnbó yìí gan lọ́jọ́ mọ́ Ìjẹ̀bú ó ní níbẹ̀ ni wọ́n gbé Wasiu lọ ibẹ̀ gan ni wọ́n sì ti wo Wasiu dàgbà tí Wasiu fi ń pera rẹ̀ lọ́mọ Ìjẹ̀bú ó ní ọ̀nà tó pọ̀ ni Wasiu Ayinde kò fi tọ́ láti jẹ́ ẹni tí a bá pè ní Awujale ó ní bá a bá ń sọ nípa pé kí èèyàn níwà ó ní Wasiu Ayinde ò níwà ó ní obìnrin 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló fẹ́ ní agboolé kan náà tó sì fa àwọn 5 lóyún ó ní Wasiu Ayinde máa ń sọ wípé òun ò lè gbàyàwó sílé tí obìnrin bá fi bímọ fóun báyìí ó tán fóbìnrin ọ̀hún nù o ó ní sẹ́rù ẹni bẹ́ẹ̀ ló máa wá di Awujale ó ní kò sí nǹkan gidi tá a lè rí lára Wasiu ó ní gbogbo ohun tó yípo pátápátá náà ní fraud nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé Wasiu Ayinde ò kàwé ó wá sọ nípa bí Wasiu ṣe lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ó fèèlì ní primary school ó ní débi pé kò lè wọ girama ó ní òun náà ni màmá ẹ̀ ṣe mú lọ sí ìlú Ìjẹ̀bú ó láti ìgbà yìí gan ló ti ń pera ẹ̀ lọ́mọ Ìjẹ̀bú ó ní bàbá fààyè gba Wasiu nílùú Èkó ni kó bá tún sọ pé ọmọ ìlú Èkó lòun nínú ọ̀rọ̀ rẹ̀ ó náà ni wọ́n ti fi àwọn fọ́nrán kan wá níbi tí ẹnìkan ti sọ wípé Wasiu Ayinde nǹkan 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní kò lè jẹ́ kó jẹ́ Awujale ó ní nǹkan àkọ́kọ́ ni pé Wasiu Ayinde fẹ́ràn owó ó lẹ́yìn tó bá fẹ́ràn owó tó bá jẹ́ Awujale ó túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ yóò máa gba owó yóò sì máa tìlú báṣubàṣu ni ó ní nǹkan tó tún wà ńbẹ̀ náà ni pé Wasiu Ayinde fẹ́ràn obìnrin púpọ̀ jù ó ní nípa bẹ́ẹ̀ yóò máa gbàyàwó níyàwó ó wá ní nǹkan kẹta náà ni pé Wasiu Ayinde kò ní ìtẹ́lọ́rùn ẹ wò ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ náà ni arábìnrin kan tó ti bá dọ̀rẹ́ rí ó ti sọ pé Wasiu Ayinde gbóhùn ó ní ó gbó bitibiti owó lọ́wọ́ òun sì fìyà jẹun gbogbo àṣírí yìí ni wọ́n fi hàn wá nù fọ́nrán yìí tẹ́ẹ̀sì rí kíní ọ̀hún bó ṣe ń lọ bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbẹ́tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ̀já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ jẹ́ ń fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá ẹgbọ́n tí Baloguneko sọ àti àwọn èèyàn tán sọ̀rọ̀ nínú èyí tí a ti rí ẹni tí Wasiu Ayinde ṣe ní ṣìbáṣìbò àtàwọn tó lóyún fún gbà náà ìjà máa bẹ́tù ọ̀hún bọ̀. Alhaji King Wasiu Ayinde Ọmọgbọ́láhàn wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀ àwọn ṣe mọ̀ pé tó bá yẹ pé wọ́n ti gọ̀ fún yín ní sọ̀lọ̀ ọmọ sọ̀lọ̀ lẹ́ẹ̀ bá máa pera yín lọ́jọ́ ìní o torí gbájú ẹ̀ tẹ lò fún late Kabiru Adelaja tẹ parọ́ pé Ansarudeen grammar school ẹ lọ sí Ansarudeen rárá torí pé kí ni pass common entrance class 2 òun dẹ̀ ni ẹ ti kúrò ní school ẹ máa ń wu ìwà bí ẹni tó wà autistic ẹ máa ń wà bí ẹni tó ní autism ìdí tó fi jẹ́ pé orin nìkan òun ni getaway yín mọ bó ṣe ń hùwà láwùjọ mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹni tẹ bá lọ sọ́dọ̀ obìnrin tó bá bímọ fún yín ẹ máa bọ́ ṣọ́lẹ̀ ẹ bọ́ bàtà lẹ̀ kó wọn àtọmọ ẹ̀ that is a wayward statement irresponsible person ló máa ń wo irú wà yẹn ẹ bọ́ bàtà lẹ̀ sọ́dọ̀ obìnrin yẹn kó wọn àtọmọ ẹ̀ ẹ disgrace àwọn ọmọ yín káàkiri wọ́n ní obìnrin 4 ọ̀tọ̀ọ̀tọ̀
lẹ mú láàrin sáàkù yẹn tẹ fún lóyún. Ẹ fẹ́ Síkírá, ẹ fẹ́ Bọ́láńlé àbúrò Tọ̀yọ́bọ̀, ẹ fẹ́ Káúsárà, ẹ fẹ́ Ṣaléwá, kí lẹ tún wá ṣe? Ẹ tún padà lọ mú Fétíà ọmọ Máṣà tó yẹ pé òun àti Síkírá ọmọ ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n, obìnrin 5 lẹ́yìn nìkan fún lóyún nínú sáàkù kan náà. Ṣérú yín ló yẹ kó mú kó fi jẹ ọba. Aláàjì ẹ ní ìwà ọmọlúàbí ní ara, gbogbo nǹkan tó surround yín fraud ni. Ẹ sọ pé yín àtàwọn Chancellor Pélewúrà ẹjọ́ ṣiṣẹ́, certificate wo lẹ fi ṣiṣẹ́? Torí ìgbà tí Dr. Wahab Dosunmu tí wọ́n mú gbogbo àwọn ọmọ Èkó tó fún wọn ṣẹ́, wọn ò lè fún yín torí pé ẹ ní certificate, orin ilẹ̀ ń kọ́ kiri. Wọ́n ní ìgbà tí ẹ lọ síṣíwọ̀ àwọn Olúkẹ́yìndé tẹ gbé ní ọ̀dọ̀ wọn, wọ́n lẹ́ẹ̀kí ń lọ class pé ìlú lẹ máa ń lù, kọ́lọ́ ń fọrùn kẹ́ Olúkẹ́yìndé. Mo ti ṣe research yín dáadáa o, ẹ lè jẹ Awùjalẹ̀. Wọ́n ní ilé tó bá ń gbòòrò ọmọ àlè inú ilé yẹn ò tí dàgbà ni. Wọ́n lẹ ti gbé wọn lọ court, wọn ò tí ìjọba, wọn ò tí select ẹni tó máa jọba, ẹ̀yin tí ń gbé wọn lọ sí court. Ṣé àpẹẹrẹ dáadáa nìyẹn? Ẹ fẹ́ tú ìlú torí pé kò ń ṣèlú yín. Aláàjì ẹ má dá wàhálà alẹ́ o, mo ń sọ fún yín, ẹ má dá wàhálà alẹ́ o, torí wọ́n ní tí Ṣìgìdì bá fẹ́ tẹ́, á ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀. Ẹ kì í ṣe ọmọ Ìjẹ̀bú, ẹ tọmọ wọn bẹ̀, wọ́n ti bọ́ta, wọ́n ti denounce yín, wọ́n láwọn ò mọ̀ yín. Ẹ tọ́ka sí ilé tó ti bí yín, ẹ yé parabulate, kẹ́ yé máa sọ jákujàku àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Kí ló dé tẹ́ ẹ ṣe lè débẹ̀? Wọ́n lẹ̀ ń kọ lẹ́tà, kí ló dé tí ẹ ṣe lè lọ sí ibẹ̀? Àwọn àfáà tẹ́yìn ibú pé wọ́n wá ganu sílé bàbá yín. Àwọn èèyàn mọ̀ yín dáadáa ni pé nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe ẹ máa ti ń plan ẹ̀ ni. Kí ló dé táwọn aláàfáà tó ṣe máa lọ sílé bàbá yín? Ṣé màmá bàbá yín ló kú ni? Ṣèbí ìyá Wasiu ló kú, ilé ọmọ olókùú ṣáà lọ máa wá, but ẹ̀ ń dọ́gbọ́n rẹ́gísítà Fìdípọ̀tẹ̀. Àwọn àfáà wọn lọ sílé bàbá mi ní Fìdípọ̀tẹ̀, kí ló ṣe? Ilé mi ni wọ́n wá ganu sí. Ṣé ìyá bàbá yín ló kú tó ṣe máa lọ lé bàbá ìyá ọ̀dọ̀ bàbá yín ni? Ṣèbí ìyá yín ló kú, ilé títí yín lọ́mọ wá, but tó pé fẹ́ rẹ́gísítà Fìdípọ̀tẹ̀ yẹn lẹ́ ṣe fi àwọn àfáà lẹ́ ṣe fi pa. Ṣé rí pé ìyá ẹ̀ ń jẹ yín, ẹ dẹ̀ máa ṣe kí ni? Ẹ máa tẹ. Àwọn Yorùbá dẹ̀ ní alábòsí alówó, alábòsí abímọ, alábòsí akọ́lé, ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kò ní dáa. Irú yín òun ni Barrister fi kọrin pé kì í gbọ́ kì í gbà, ìbínú oríṣiríṣi, gbogbo ibi tó bá dé ó máa ń fi owó ẹ̀ ó máa fi ń dá wàhálà lẹ̀ ni. Ìdí tí ń ṣe sọ pé ẹ fẹ́ dá wàhálà lẹ̀ lórí ọ̀rọ̀ Awùjalẹ̀ yìí ni, torí ẹ fẹ́ fi rán oró ni, kò sí nǹkan tí ẹ fẹ́ fi ṣe, ẹ kò fẹ́ rán oró. Ṣé láwọn tí wọ́n máa ń bá yín sọ̀rọ̀ orí wọn ò pé, àwọn tó ń jókòó tì yín tẹ́ ẹ sọ pé ẹ Ṣàdíà ọmọ orí ìtẹ́ ni, ọmọ 1957 lẹ pèrè ayín. Ta ní ìyá Wasiu wà láyé, ẹ jẹ́ ká fún wọn ní 100 years old, that means pé 1925 ni wọ́n bí ìyá Wasiu. Kí ni orúkọ ọba tó bí Ṣàdíà sórí ìtẹ́? Ṣàdíà ọmọ Akérédolú ni orí ìtẹ́ lọ́bi sí. 100 years old tàbá yọ kúrò nínú 2025 ó máa jẹ́ 1925. Ṣé ọba tó bí Ṣàdíà ò lórúkọ ni? Kí lorúkọ ìlú tí wọ́n ti bí Ṣàdíà? Ṣé ìlú Péjú Èkìtì ló ń jẹ́ ní 1925? Torí àwọn tẹ máa ń bá sọ̀rọ̀ wọn lè béèrè question ní ọwọ́ yín, orí ìtẹ́ lọ́bi sí, kí lorúkọ ọba tó bí Ṣàdíà? Now 1957 tẹ lọ́bi yín, tó bá yẹ pé máa wọ school give or take 6 years old, àrírú ẹ̀rí 7 years old, so ẹ jẹ́ ká sọ pé by 1964 ẹ ti wọ primary school. Tẹ́ bá lò 6 years kún 1964 yẹn, ó mì pé by 1970 ó yẹ kẹ́ ti wọ secondary school, ṣùgbọ́n wọ́n ní ẹ fail common entrance, so kò sí school kankan tó ready láti gbà yín. Segegri ò lè gbà yín, Methodist ò lè gbà yín, àwọn better school bíi St. Finbar's College, Baptist Academy, Èkó Boys High School kò sí ètò lè gbà yín, torí nígbà yẹn wọ́n máa ti ń kọ́ school tẹ́ máa lọ tẹ́ bá parí common entrance. Àwọn unapproved school náà bíi àwọn Lateco, àwọn Westco, St. Timothy àti Niger Paco tẹ́ ń pè ní Niger Paco,
nígbà yẹn kò sí kankan tó lè gbà yín níbi tẹ́ fẹ́ẹ̀lì dé. Ìdí tí màmá yín ṣe mú yín lọ sí Ìjẹ̀bú Ìṣíwọ̀ nìyẹn. Tẹ́ lọ bẹ̀rẹ̀ class 1 pẹ̀lú wọn ní Ansarudeen High School Ìjẹ̀bú Ìṣíwọ̀. 1972 ni wọ́n dá Ansarudeen High School sílẹ̀, so by 74 lẹ wọlé ní class 1. Class 2 September tó gbọ́ludé lọ́mọ́ lẹ fi di ẹni tí ó wà ní ẹ̀yìn Dr. Sikiru Ayinde Barrister. Barrister dẹ̀ sọ wọ́n ní whisky làwọn máa ń pè yín. Ṣẹ́mẹ́ni tó ń pè whisky ajá ẹni tó ń jẹ́ whisky nìyẹn. So Barrister tó ń sọ pé ọmọ òun ni yín ṣe 9 years ni Barrister gbà lọ́wọ́ yín ni, because at the time tẹ́ bá kúrò ní school from calculation ọmọ tó bí 1957 age 17 lẹ kúrò ní class 2 nìyẹn o. Ṣé class 2 17 years old tó yẹ kó ti máa ṣe tán ló máa kúrò ní school ní class 2? Ẹ lọ rò ó dáadáa, torí àwọn tẹjọ gbé ní Dùmágbò lọ́ọ̀kan NEPA níbi ilé àwọn alàgbé mo ti bá wọn sọ̀rọ̀ o. Àwọn tẹjọ gbé àǹtí Ìyábọ̀ tí màmá wọn ta bèbí nídolúwo mo ti bá gbogbo wọn sọ̀rọ̀ o. Wọ́n ní ọkọ màmá yín bàbá òyìnbó òun ló wá láti Ìjẹ̀bú Òde, pé ọ̀dọ̀ wọn ní gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú tó bá wá sẹ́kọ̀ọ́ máa ń wà. Bóyá ibẹ̀lẹ̀ ti pick orúkọ Anífowóṣe tẹ̀tí lérò pé bàbá yẹn ló bí yín, torí mi ò fẹ́ àzùn pé ẹ̀ mọ bàbá yín. Ọkọ Ṣàdíà ìyá Wasiu ló wá láti Ìjẹ̀bú tí wọ́n ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn alàgbé. So ilé yín ní Dùmágbò lọ́ọ̀kan NEPA tọ́lẹ̀ ń gbé, wọ́n ní gbogbo bẹ̀ lẹ́dàrú àsọmọ́ ìkéré. Wọ́n lè tẹ̀lé Lékan ọmọ Dàróṣà lọ sí Ìdolúwo. Kí lẹ ṣe ń bẹ̀? Gbogbo wa ti mọ̀ wípé Alhaji Wasiu Ayinde ò qualify fún ipò ọba Awujale. Gbogbo wa ti mọ̀ yẹn náà. Gbogbo wa ti mọ̀ yẹn wípé wàdùwàdù ni géèmù dẹ̀ ló ń play. Gbogbo wa ti mọ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ kan pé wọ́n qualify. Ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ dupò ọba, nǹkan mẹ́ta kan wà tó jẹ́ ká kọ́kọ́ wò lára ẹni náà yàtọ̀ sí pé ìdílé ọba ò ṣe ìdílé ọba. Alhaji Wasiu Ayinde gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ló máa wà lọ́wọ́ wọn. Ìwọ tó bá ti ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, yẹra fún oyè jíjẹ, yẹra fún ipò olórí, àbí kó yẹra fún ọba jíjẹ, àbí eléyìí fi yé wa wípé wọn ní charisma láti dé ipò ọba. Wọ́n ti wà disqualified automatically. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé Alhaji Wasiu Ayinde láìkì owó. Ẹni tó bá ti láìkì owó láìkì jù kó má súnmọ́ pò ọba o. Tó bá débẹ̀ ó fẹ́ fi rẹ ẹ̀ṣẹ̀ lẹ́yà ni, ó fẹ́ fi rẹ ẹ̀ṣẹ̀ sí ni. Alhaji Wasiu Ayinde fẹ́ràn owó ládìjú. Ẹni bá ti fẹ́ràn owó jù kó má dépò ọba o. Torí gbogbo ẹ̀ múwá ni. Wọ́n á wá ti lébẹ̀lẹ̀ ọba yìí. Múwá ni títí ẹ̀. Ọba yìí ti láìkì owó jù. Wọ́n máa sá fún, wọ́n á sọ lẹ́nu gbẹ̀yìn ni o. Ó fẹ́ lọ fi rẹ ẹ̀ṣẹ̀ sí ni. Ẹ̀kejì ń bẹ̀ ni pé Alhaji Wasiu Ayinde láìkì òbò. Mi ì sọ obìnrin o. Ẹ má bínú sí mi bí bá ṣe sọ, kó lè yé wa dáadáa ni. OBO wọ́n láìkì ẹ̀ púpọ̀. Ẹni bá dẹ̀ ti fẹ́ràn OBO jù kó má wulẹ̀ sọ pé òun fẹ́ dépò ọba. Ó fẹ́ lọ fi rẹ ẹ̀ṣẹ̀ lẹ́yà ńbẹ̀ ni. Gbogbo àwọn ìyàwó olóyè lílábà ló máa jẹ́. Ìyàwó aráàlú wíwó ni o. Àbí ṣé kó eléyìí la fẹ́ fi jọba? Ó jẹ́ káwọn náà mọ̀ pé àwọn ò ní charisma. Àbí ẹni bá ti fẹ́ràn OBO jù, ìyàtọ̀ wà nínú pé kíyàn fẹ́ràn obìnrin o àti kíyàn fẹ́ràn OBO. Ó ti máa yé gbogbo ẹ̀yin onílàákàyè. Àti yé yín ẹ̀yin tẹ́ bá wà lórí títì, àti yé yín. Àbí kó má gbọ́dọ̀ múyàwó ẹ lọ bá gbé ká ẹ lọ kí ọba láàfin. Ló bá di lọ́hùn. Ìyàwó àwọn dírẹ́bà ó di lọ́hùn. Ìyàwó gbogbo àwọn olóyè kélé gbé wọn o. Ìyàwó gbogbo aráàlú ó di lọ́hùn. Kí la bẹ́ẹ̀ ṣe sí gbogbo eléyìí? Irú èèyàn báyìí ẹ má fi jọba o. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ẹni tó bá ti selfish tó jẹ́ pé level of greediness here is of highest order. Kí gbogbo nǹkan ṣáà máa jẹ́ ti ẹnìkan, kí gbogbo ẹ̀ máa jẹ́ ti ẹnìkan. Irú ẹni báyìí ẹ má fi jọba o. Torí tíjọba bá fẹ́ gbé nǹkan mèremère wá sílùú, irú ẹni báyìí ó máa redirect ẹ̀ wá sápò títí ẹ̀ ni. Àbí àǹfààní tó jẹ́ kí ìlú jẹ́ tó bá jẹ́ pé project ńlá kan wà tí wọ́n fẹ́ gbé wá sílùú, tó wá ń full option nígbà kábíyèsí ẹ ṣe ká ṣe eléyìí ni àbí ká fún yín ní kíní kan bílíọ̀nù àbí èwo ló ká gbé lọ́bọ̀ mi.
irú àwọn èèyàn báyìí wọ́n á ní kọ́ fún àwọn ní kíní kan bílíọ̀nù yẹn ni o kọ́ gbé lọ kọ́ má gbọ́ rí ìkọ́jà tiẹ̀ báwọn ko àbí nígbà ó jẹ́ pé gbogbo nǹkan títí ẹ̀ àǹfààní ara títí ẹ̀ nìkan ló ń fẹ́ àbí development ìlú òní jẹ́ lógún gbogbo ìlú Ìjẹ̀bú Òde ló máa fi ṣe ẹ́sítẹ̀tì tán o ìjọba máa gba gbogbo ẹ̀dánù ni wọ́n máa lé gbogbo àwọn èèyàn lọ irú àwọn èèyàn báyìí wọn ò tó lọ́ba o irú àwọn èèyàn báyìí ò yẹ lóyè ẹ má fi irú èèyàn báyìí jọba ẹni bá ti ní ìmọ̀ tara ẹni nìkan kí gbogbo ẹ̀ ṣáà jẹ́ ti ẹnìkan tá máa fi ta gbogbo òdùmọ̀ yín lórí ẹ̀ nímọ̀ gbogbo àwọn nǹkan àlùmọ́nì ìlú gbogbo ẹ̀ pátá ló máa tà tán bẹ́ẹ̀ tí ẹ̀ ní fura nígbà ó jẹ́ pé mọ̀ tara ẹni nìkan ni kí gbogbo ẹ̀ ṣáà máa jẹ́ ti ẹnìkan àbí. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ irú èèyàn báyìí ò tọ́ sóyè o ṣáà bá mu ni irú èèyàn báyìí àbí bí ti bí gbé wá ṣáà bá mu bí tọ̀hún gbé wá ṣáà bá mu títí tí wọ́n máa fi ta gbogbo ìlú Ìjẹ̀bú Òde tán irú èèyàn báyìí ò tọ́ sípò ẹ má fi irú èèyàn báyìí jẹ ọba àbí. ẹ ká fi gbogbo agbára tọ́lọ́run bá ti fún yàn báyìí kẹ́ ẹ ṣe pé ẹ fẹ́ fi dà nǹkan rú ni ṣé ti yé yín kẹ́ ẹ fi dà nǹkan rú kẹ́ ẹ fi mú ní ẹ àwọn èèyàn ti ń jáde ṣé ọba tó jẹ tẹ́lẹ̀ ṣé ifá ló mu èèyàn gangan ní ifá mi ò ṣe ifá sami mi ò mọ̀ nípa kíní bọ̀ iṣẹ́ mi wà dẹ̀ mọ̀ dáadáa mi ò fẹ́ sọ ní but according to philosophy àti inspiration nínú mi I know èèyàn gangan ní ifá torí tán bá da gbogbo kíní yẹn sílẹ̀ kò sí ilé tó bá ti jẹ́ pé wọ́n ń jọba tí wọ́n ní máa da kíní yẹn sílẹ̀ tó bá dà sílẹ̀ èèyàn ló máa ń sọ pé nǹkan bábà ló sọ ifá gangan ò kì í sọ̀rọ̀ ṣó ti ẹyin èèyàn fúnra rẹ̀ èèyàn tó jókòó ti tó bìrì pé òun yẹn ní tó bá ti òkè ifá lélẹ̀ yìí o wọ́n á dà sílẹ̀ anything téèyàn bá fi oníkálukú lónìí kan tó fi máa ń dín fa tiẹ̀ ẹlòmíì máa ń lo káórì ẹlòmíì á máa lo kíní ìṣí báyìí tó ti ẹlòmíì á lo ewu wọ́n ṣà ní oríṣiríṣi ẹlòmíì á máa tẹ̀ á máa sọ nǹkan tí á ní ifá sọ ṣó ti èèyàn ní ifá èèyàn ló ń sọ tí ifá sọ just like bá ṣe sọ pé a ṣe ka bíbélì wa lónìí èèyàn náà ló kọ bíbélì ló gba inspiration ṣé ti yẹ bẹ́ẹ̀ yẹn but at the same time bó bá ṣe ni wọ́n ṣe nǹkan kó ba lè da torí pé ètà ti dàrú gbogbo èèyàn ló sọ pé o adúpẹ́ o ọba Síkírù Àwùjalẹ̀ is a really man máa yẹn bàbá yẹn wọ́n wà wípé dignity wọn sàn lọ wọ́n dẹ̀ máa ń dúró lórí òtítọ́ àbí bẹ́ẹ̀ kọ́ Wasiu lọ sí school náà gbogbo àwọn ọba ló wà ní gbogbo surrounding ìgbèlú ó dídí Ìjẹ̀bú Òde to believe much in education wọ́n ní university almost bíi mélòó kan ní Ìjẹ̀bú Òde ṣe wọ́n believe much wọ́n like ifá tí wọ́n dá kí ni ifá tọ́nà máa ń dá yẹ mi ò mọ iṣẹ́ ọmọ fá tọ́nà máa ń dá báyìí tọ́nà máa ń dá tọ́nà ifá olè ni wọ́n dá fún Wasiu bọ́ tí ó yẹ Ìjẹ̀bú yẹn olè Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú yẹn kò ṣeé jí gbé kò ṣeé jí. ẹ má fi agbára wọ́n ní tí ìjọba bá ti dé ìjọba amúnimóògùn ẹni tó bá ṣe tó commit crime ìjọba amúnimóògùn kì í ṣe gbogbo nǹkan tó sọ pé kí ìjọba máa ṣe fún wa tí ìjọba ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà kò ń ṣe kì í ṣe pé kéèyàn máa tọ̀sọ́ba kó wá fi jọba nítorí pé ó mọ ẹni tó jẹ́ president ìyàbó àwọn tó wà ń power that's not what the position of presidency or even gbogbo anything position ọ̀dọ́ bá ní wà kì í ṣe nǹkan tó ní kọ́fíṣẹ́ yẹn orílẹ̀-èdè wa to protect or to care for the nation kò ń ṣe pé kó máa oppose àwọn tí ò dá sórílẹ̀-èdè wa it's not a good thing kéèyàn fi ẹnu òkúrò àti olè wà dúpẹ́ kó máa fi jọba torí kó kun ọmọ president rí ṣé iṣẹ́ tí wọ́n gbé fún president wa tí wọ́n yan president wọ́n elect wọn fún ṣé post yẹn ṣé wọ́n ti ṣe yẹn tán ṣé wọ́n ti ṣe tán torí fraud lélẹ́yìí o fraud tó face to face fraud lélẹ́yìí a mọ̀ wípé àwọn èèyàn ṣe fraud náà bí àtẹ́pẹ́ irú Wasiu ẹlẹ́tọ̀ fraud ló ti ṣe wọn investigate ẹ̀ ó fraud àwa alọ Nàìjíríà àwa la kọ́lẹ́tà fẹ́ wọ́n protect ẹ̀ ní that's not kò ṣe gbogbo ipò agbára àti àwọn politician tó ń lo ipò wọn fún sì fi ṣe nǹkan tó ní kán lọ lò fún democracy yẹn wípé kẹ́lẹ̀ wo torí wọn ṣe sọpẹ́ torí ẹ̀ wọ́n ṣe fún wa ní àwọn èèyàn ṣe condemn ìjọba ológun àwọn military kìíní yẹn wọ́n ṣe condemn ẹ̀ wípé they don't listen they take decision but àwọn tìjọba alágbádá yìí wípé àwọn èèyàn ló elect wọn they have to listen to them majority carry the vote not that you just because you are a president or you are close to the president now robbing people with the name of president nígbà tí o lè ṣe president ò fi ń ṣe iṣẹ́ olè náà wọn ò ní pé kọ́ máa ẹni tó bá ti fún president wa kọ́ máa fi jalè náà ó lè nìyẹn ó ṣe ìgbà tí ó dáa lórílẹ̀‐èdè òun ni gbogbo wa ṣe condemn tí ìbàjẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń gbàdúrà fún ìjọba ológun bẹ́ẹ̀ ni ní ìgbà tó yẹ pé you don't listen to the public again they are hiding people from their rights they are stealing their things away lójúkorojú báyìí wọ́n ṣe ìkà fáwọn èèyàn wọ́n cause àwọn èèyàn they are making some people happy that are bad people they are making them happy and àwọn èèyàn gidi wọ́n dey deny wọn for their rights. Wasiu lọ sí school kò ní nǹkan tó qualify kò ní qualification tá láti jọba Ìjẹ̀bú Òde one ìwà Wasiu ò dáa ẹ má fi wò wípé Wasiu mọ president Tinubu ṣe a lot of injury ni president Tinubu ti gbà nítorí Wasiu bọ̀ kó bá ní wọ́n ìfẹ́ gba injury yẹn wọ́n ìfẹ́ gba ojú bíi ti Wasiu sí kò ṣe nǹkan bọ̀ tí àwa ń sọ gẹ́gẹ́ bí ọmọ tí ó jọmọ Yorùbá torí pé tí ìdí bá bàjẹ́ torí ìdí ló máa ń dà àwọn tó bá lọ sórí position kan tó bá lo 4 years 5 years tó bá ṣe tán wọn máa lọ ọba òkè expire ọ̀n tí ọjọ́ tó bá ti kú àbí tó bá wàjà so wọn ò lè force torí ẹ̀ ní ọba
ló yẹ kí a wà very very careful láti máa yan ọba kan ni wọ́n yàn ní Ọ̀ṣun state yẹn ní Yorùbá land yẹn náà ni wọ́n ti lọ mú wọn náà lọ mú ọba yẹn ní Amẹ́ríkà ọba wà ní ẹ̀wọ̀n ní Amẹ́ríkà bàbá tó wà lórí oyè sí president Bọ́lá Ahmed Tinubu wọn ò ní wà lórí oyè yẹn forever mi ìróbí sí wọn mi ìdẹ̀rókú sí wọn wọn ò dẹ̀ ní wà lórí wọn ò ní wà ní ayé inú forever torí ẹ̀yin kan tó máa ṣe sí ẹ̀ tí ó yẹ pé tó máa dàgbà tó bá lọ gan sí dàgbà lọ ní wọ́n máa gbàdúrà kòkó ṣe ní wọ́n máa tún ṣépè fún wọn wọ́n ṣépè fún wọn bá ṣépè fún wọn bá lọ Wasiu ò ka ìwé ẹ jẹ́ kí ilé ọba tó kàn sí ẹ jẹ́ kí ẹ fún wọn ní táìmù ní ọba ẹ̀mí kí lórúkọ ẹ̀ ọmọ Badàpọ̀ that's governor of Ogun State wọ́n lòun ló sọ fún wọn pé kí wọ́n hold on first wọ́n fi system wọ́n fẹ́ fi da gbogbo ẹ̀rú sódà wọ́n á sọ pé wọ́n á jump ilé tìrúdì àwòṣe wọ́n bá bọ́ sí pọ̀tẹ̀ kí ló dé tí Wasiu ti ja olè lójúkòrò bẹ́ẹ̀ tó sọ pé òun wá láti bẹ̀yẹn ó tún bá tó sọ pé wọ́n tún jọ àtúntò òun nìkan tó bá tún ní wọ́n jọ̀ǹkù yẹn náà àtúntò tó wá láti ìkẹta olè ní ẹ má máa jẹ́ ká gba olè láyè láwùjọ tẹ́ bá ti gba olè láyè láwùjọ ẹ cancel EFCC tẹ́ bá ti gba Wasiu láyè láti jọba ní Ìjẹ̀bú-Òde ẹ pa ní tó bá ti jẹ́ EFCC ẹ parẹ́ ibẹ̀ àwọn kan fẹ́ jẹ fún ṣe fraud kan investigate fún kó má sí pé wọ́n investigate fraud kankan ní orílẹ̀-èdè Nàìjíríà tó bá ti ẹ̀yà gan tẹ́ bá ṣe ń ṣe lọ yìí bóyá kó má torí bẹ́ẹ̀ ṣe investigate àwọn bandits ẹ má investigate àwọn fraud torí bandit àwọn tó ń pààyàn gbogbo ẹ̀sùn burúkú ni wọ́n ti fi kan Wasiu Ayinde gbogbo nǹkan burúkú ló ń ṣe téèyàn máa parọ́ wọn ní ẹ tó bá ti ń parọ́ máa ja olè Wasiu ja olè lójúkorojú. ẹ jọ o tó ọ̀rọ̀ èèyàn kò ní kí wọ́n máa sọ wọn o téèyàn wà ní ipò kò ń ṣe pé láti máa fi ba ayé èèyàn jẹun it's for you to listen to people around you àwọn tó ti elect me you are not even there to oppose idea is to listen let me tell you something. àwọn program kan máa ń lọ nílùú Canada níbi ìbàyìí kò ń ṣe ó lọ náà káàkiri America wọ́n máa bèrè ni wọ́n send kí wọ́n máa ń pe kíní yẹn náà wọ́n send message jáde wọ́n ní kóníkàlùkù kó máa sọ opinion ẹ̀ they will ask you like gbogbo ọkọ tó máa ń ṣe nílùú wọ́n máa bèrè wọ́n máa pe káàkiri wọ́n máa pe àwọn citizen káàkiri wọ́n máa bèrè fún opinion wọn because they know that they are ruling them they are there just for them to please the citizen not because they want to show muscle ìlú òyìnbó tó fi dájú tí a fi máa sọ pé they are better than Africa because we don't listen to our people. After getting the people they are the one voting lifting you to that position and when you get to the position ẹ mọ̀ nǹkan ẹ wá di mi sọ pé kì í ṣọ̀gá Ọlọ́run fi bẹ́ẹ̀ fún number 1 láti fi number 1 seat lé yín lọ́wọ́ number 2 number 3 number 4 number 5 títí dé gbogbo position tó bá gòkè wà ṣé ti yé yín but at the same time kẹ́ ẹ lè fi tọ́jú ìlú ni kì í ṣe láti fi pa ìlú lára anybody tó bá oppose Wasiu sórí ipò yẹn ẹ fẹ́ pa ìlú lára ẹ ń pa ìlú lára yẹn kì í ṣe ẹ ń pa ìlú ẹ fẹ́ pa ìlú lára ni kì í ṣe rọ́ kò sẹ́ni tó Ọlọ́run lè máa rí gbọ́ kì í ṣe ọgbẹ̀jọ́ ṣe táwọn àbọ̀ ń sọ kì í ṣe torí pé nǹkan tó ṣe fún mi nìkan láṣẹ sọ a kò rí pé ìwọ mi ò dá ni when you don't do right thing you cannot get the right answer so anybody tẹ bá wá sọ ìgbà sọ pé ẹni tó bá ti support Wasiu láti ìjọba yẹn ní tó máa ṣe nìyẹn kì í ṣe rọ́ ó máa padà wá ṣe pọ̀tẹ́lò mi ò kí ẹ̀ ṣe ti mẹ́yìn tó bá ti wá yá ẹ máa jáde ẹ̀ náà gbàgbọ́ nínú ìbò torí gbogbo ẹ̀yin ìwé kan tẹ́ máa ṣe ọba ìlú mídíà ẹ̀ẹ́dẹ̀ lè jáde kẹrọ báwọn bá ń dé kẹrọ báwọn fa wèrè àbáwọn ìjọba náà tó ń dojú yín tó máa ṣe ń yàmàyàrá bọ̀tọ̀ ni mo wá ń sọ pé tẹ́ ẹ bá ti wá fi Wasiu jọba tí ò tọ́ sí tẹ́ ẹ mọ̀ pé ẹ sọ fún ẹ fún ní torí tó máa fẹ́ sọ̀rọ̀ sí wọn ní ẹ president yes wọn á lè odò back Wasiu tẹ́ ẹ bá ti wá fẹ́ fún Wasiu ní ẹ fẹ́ fipá gba ipò yẹn lọ́wọ́ àwọn tó tọ́ sí láti fún Wasiu ẹ cancel EFCC robbery nìyẹn kò ní ìdíkà máa investigate fraud because original fraud ni Wasiu ló ti commit ó jà wá ló lè fraud gidi original ló ti ń ṣe ẹ ṣe máa wà ní position tó jẹ́ pé láti máa back àwọn èèyàn láti máa ṣe burúkú ni láwùjọ and you want to be tẹ́ ẹ bá ti ẹ̀ fẹ́ sinmi tẹ́ ẹ fẹ́ kí ẹ̀yin tó lẹ́nu mi ìfà rẹ̀ kò fẹ́ sinmi tó bá ní ẹ̀mí èṣù nínú á máa ní kó o má sinmi tí ò dẹ̀ fẹ́ dáadáa àwọn ará àdúgbò ń fẹ́ dáadáa fún ara wọn nísìn torí pé èèyàn ò kì í rí kéèyàn rí kíni Wasiu tí o kọ Wasiu ò lọ school tó bá dẹ̀ pé ẹ fẹ́ mọ̀ dẹ̀ tẹ́ fẹ́ gbé sípò tó yá mi ìtakò tí n bá dẹ̀ takò mo ní right he has given me the right to takò òun torí pé ọmọ alátakò ni mí ó dẹ̀ ti ṣe ìkà fún mi àkàìmọye àṣeyọrí mi tí Wasiu takò àkàìmọye bí tó ti ṣe fún mi mò ń lọ jẹ́jẹ́ mi lọ́nà tí ìrìnàjò ayé mi súnmọ́ sí ní kékeré tèmi tó dẹ̀ rí kílẹ̀ ṣe mi nìkan ló ṣe fún ló máa ń ṣe báyìí fẹ́ẹ̀ fáwọn èèyàn láti takò èèyàn láti dáhùn èèyàn bọ̀ tí n bá ṣe bẹ́ẹ̀ fún padà kò sí ìkan tó fi ṣe yàn ohun tó bá gbìn ló máa ká and again ìpa Awujale yẹn Wasiu gangan everybody knew including the president himself mọ̀ pé Wasiu ò jẹ́ tọmọ ọba wà láìkàlà wọ́n ti mọ̀ pé Wasiu kò tọmọ ọba kankan báwo ni ọba tí wọ́n máa ní ẹni tó bí ẹ tó bá kọ́ ìjọba sí tó bá kọ́ kọ̀tẹ̀ tó wá sí Ìjẹ̀bú-Òde tó kàn jẹ́ pé òkè wá sọ pé òkè o ilé yìí ti ń jọba torí oríṣiríṣi àdìbò àtàwọn kọ́dà ìpa ń wọ́ anybody lẹ̀ a lè sọ fún ẹ pé bọ̀dí bàbá ẹ̀ wọ́n ní wọn ò sí Ìjẹ̀bú-Òde gan ṣé ti yé a kò ń sọ pé ìwà olè kò dá láwùjọ ẹ yé tẹ ẹ má máa jẹ́ ká ja olè mọ́ èyí tá à ń sọ yìí náà ká máa sọ pé a máa fight àwọn tó kó owó ìlú jẹ tó ń kó epo jáde tó ń ja olè lóríṣiríṣi Wasiu ti ja olè owó gbogbo owó tó náà ń wá nígbà ayé bàbá Buhari yẹn ó wà lára owó báyìí Wasiu kọ́ ilé òtẹ́ gbogbo oríṣiríṣi tó kọ́ yẹn ó wà ń bẹ̀ wọ́n ní investigate òun tẹ́ èwo ní ká máa investigate àwọn kan ká máa investigate àwọn kan ìdí tá a fi bẹ́rù la fi bọ́n mọ́ ṣe bí aláfẹ́ ìṣọ́kù Nàìjíríà fẹ́ jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà dání tá a bá fẹ́ kó da ó ní àwọn kan tó da la ìgbésẹ̀ tó da la máa gbé a ní rírọ́ ká pè lékè àmì ká pè lóòótọ́ a ní rí èké òtítọ́ ká pè ní irọ́
a ní rí àwọn tó ń jẹ ìyà àmì tó ń ṣiṣẹ́ kó máa jẹ ìyà káwá jẹ́ kí àwọn tó ń ba ayé jẹ́ kó máa jẹ gbádùn wọ́n ti irú kí ni gbogbo yẹn kò dá. òtítọ́ ọ̀rọ̀ ni gbogbo àwọn èèyàn gbé dání àbí kò sí irọ́ nínú gbogbo àwọn ọ̀rọ̀ yìí kò dẹ̀ sí àṣàdànù ń bẹ̀. nígbà tí Alhaji Wasiu Ayinde jáde tí wọ́n ní àwọn qualify ní ìdílé méjì ìdílé kùsẹ̀ngbùà àwọn tún qualify ní ìdílé fìdípọ̀tẹ̀ ó wá fi yé gbogbo àgbáyé wípé géèmù lásán ni eléyìí àbí bó ṣe máa ń rí nìyẹn fún ẹni tó bá ti jẹ́ ọlọ́kànjú èèyàn ẹni tó bá ti jẹ́ pé kí gbogbo nǹkan ṣàjẹ́ tiẹ̀ àbí onímọ̀ tara ẹni nìkan bí ọ̀rọ̀ ẹ ṣe máa ń jẹ́ lélẹ́yìí o ìmọ̀ wọn ara ẹni tẹ́ ẹ̀ rí yìí òun mà nílékè ọgbọ̀n àbí ẹ wá wo ibi tọ́rọ̀ wá já sí báyìí ẹ wo ìdójútì fún odindi Alhaji Wasiu Ayinde ẹ wo ibi tí ọ̀kan júà tó gbé Alhaji Wasiu Ayinde dé báyìí nǹkan tí ò tọ́ sí ẹ tó fẹ́ fi wàdùwàdù débẹ̀ àbí nǹkan tó ò lẹ́tọ̀ọ́ sí tó ṣàfẹ́ kó jẹ́ tiẹ̀ ní tipátipá ẹ wá wo ibi tọ́rọ̀ wá dé dúró báyìí àkọ́kọ́ ń bẹ̀ Alhaji Wasiu Ayinde ò lẹ́tọ̀ọ́ sí ọba lórí ìdí mẹ́ta kan mo fẹ́ kí ẹ bá mi fi ara balẹ̀ kẹ́ ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan tó dáa kẹ́ ẹ gbọ́ mi dáadáa o ẹ má ṣì mí gbọ́ o olórí ọmọ ọba níjẹ̀bú òde òun ni Alhaji Wasiu Ayinde jẹ ẹ ti jẹ eléyìí náà ẹ lọ mú mi sí yẹn ẹ dẹ̀ ti jẹ ọba fújì ẹ lọ mú mi sí yẹn náà tó díẹ̀ náà tó nínú nǹkan ní nǹkan àbí ṣé wọ́n á máa fi yín jẹ lèmọ́mù kẹ́ẹ̀tún máa wá dupò sẹ́ríkì bí ẹ lọ nítẹ́ lọ́rùn eléyìí tẹ́ jẹ yẹn náà ti tó ẹ lọ mú mi sí ẹ má dá wàhálà sílẹ̀ Alhaji Wasiu Ayinde ẹ má dá yọpọ̀ yọrin sílẹ̀ nílùú Ìjẹ̀bú Òde ìlú Ìjẹ̀bú Òde ti ń tò Ògùn State fọkànbalẹ̀ ẹ má dá wàhálà sílẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ àjòyè wọn jẹ́jẹ́ ẹ jáwọ́ ń bẹ̀ o Alhaji Wasiu Ayinde wọn fẹ́ yín nílùú ẹ tún dárin ẹ tọ́ sípò ẹ bìlọ́ǹgì sí kan nínú àwọn ọmọ ọba ìdílé mẹ́rin ló ń joyè ìdílé mẹ́rin ló ń jẹ ọba Awujale ẹ dẹ̀ ti kílẹ̀mù wípé ìdílé fìdípọ̀tẹ̀ lẹ ti wá àbí ẹ ti tẹnu mọ́ ilé yìí ti pẹ́ according to your calculation ẹ ti rò bíyá ìdílé náà ló máa tọ́ sí ìgbà tó lọ́wọ́ bá máa jù yín lọ wọ́n ní ìdílé fìsẹ̀gbùà ni ó kàn ẹ tún wá yí ẹ tún bọ́ síbẹ̀ yẹn náà ẹ fẹ́ máa play game pẹ̀lú oyè ọba ó tún yá ẹ tún bọ́ síbẹ̀ ẹ tún ní ìdílé fìsẹ̀gbùà ìgbẹ́ ìdílé méjì lẹ ti wá ìgbẹ́ double opportunity lẹ ní ẹ máa wo game torí Ọlọ́run ọba ṣọ́dẹ̀ lẹ́gbẹ́ gbogbo àwọn èèyàn tó wà nílùú ni àti àwọn òpònú tó ń tẹ̀lé yín náà tọ́ọ̀ lè bá yín sòótọ́ ọ̀rọ̀ kan ní ẹ máa lọ ilé ẹjọ́ àbí àwọn dàda gidi náà tọ́ọ̀ lè gbà yín nímọ̀ràn wọ́n fẹ́ tì yín pa ni ẹ jẹ́ lọ jára yín kẹyẹ ṣẹlẹ́jà kiri kó tó di pé ẹ bọ́ síta ẹ ṣẹ̀ sí pátápátá ẹ jáwọ́ ń bẹ̀ ẹ má dá wàhálà sílẹ̀ àbí tó bá dẹ̀ tún wù yín kẹ́ẹ̀tún wò pé elimination method ló kù lẹ́fẹ́ máa lò ìkọ̀kọ́nú àwọn ọmọ ọba tó ń du oyè ìkọ̀kọ̀ ò gbọ́dọ̀ ṣe wọ́n torí àmọ̀ pé gbogbo ọgbọ́n tẹ máa ń dá ní eléyìí ìkọ̀kọ̀ ò gbọ́dọ̀ ṣe kọ́kọ́nú àwọn ọmọ ọba o tí ìkọ̀kọ̀ bá ṣe kan nínú wọn a máa gbọ́ yín o à ń bọ́ síta à ń fà yín lẹ́sẹ̀ túrútú ìkọ̀kọ̀ ò gbọ́dọ̀ ṣe wọ́n o nínú àwọn ọmọ tó ń du oyè ìkan nínú wọn ló gbọ́dọ̀ bọ́ sípò kó jẹ́ ọba Awùjalẹ̀ kò ń ṣe ẹ̀yin wọ́n láwọn ò fẹ́ yín wọn ò mọ̀ yín rí bẹ́ẹ̀ wọ́n láwọn ò mọ̀ yín rí àbí wọ́n láwọn ò fẹ́ yín nípò ẹ kú òun bẹ̀ wọ́n lẹ̀ kí n ṣe ara wọn Alhaji Wasiu Ayinde you are not eligible to be a king you are not qualified to become Awujale of Ìjẹ̀bú Òde ẹ kú ò níbẹ̀ ẹ jáwọ́ ń bẹ̀ kò tọ́ sí yín ẹ lẹ́tọ̀ọ́ sí ẹ fi wọ́n sílẹ̀ àbí ẹ fi wọ́n lẹ̀ o pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a wò tó surround yín kò sẹ́yìn tó fẹ́fọ̀ yín bẹ̀ o bó ṣe jẹ́ nìyẹn ẹ má bà tradition jẹ́ àbí ẹ má bà tradition jẹ́ bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ àwọn olórí àwọn ẹbí ló máa ń mú èèyàn lẹ̀ wọ́n dẹ̀ lẹ́yìn àwọn ọmọ yìí rí nìyẹn ẹ sún sẹ́yìn ẹ ṣe gààyà fún wọn ẹ jẹ́ yan ọmọ oyè ẹni tó bá tọ́ nípò ẹ jẹ́ yọ sípò àbí bí yẹn ṣe jẹ́ nìyẹn ẹ yé lọ́wọ́ òṣèlú àbí gbogbo nǹkan ẹ ti rò pé òṣèlú ẹ fẹ́ lo connection wípé ẹ mọ̀yàn ẹ mọ àwọn olóṣèlú ẹ mọ president Tinubu ẹ mọ lágbájá ẹ mọ tàmẹ̀dù ẹ lè lo òṣèlú sí eléyìí o ẹ lè lo òṣèlú sí eléyìí ẹ fẹ́ dá wàhálà lẹ̀ nítorí àwọn èèyàn ti dúró tán àwọn èèyàn nígbà ohun èèyàn tẹ́ẹ̀dẹ̀ rí yẹn òun ni ohun Ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn èyí tí Ọlọ́run bá fọwọ́ sí
kándídéètì ọlọ́wọ́n bá fọwọ́ sí nínú fùsẹ̀gbùà ìkan nínú àwọn tó ń du oyè ni o kó ṣe ẹ̀yin o Alhaji Wasiu Ayinde tọ́nípù ọba ẹ kú òǹbẹ ẹ jẹ́ kí wọ́n wá ẹni tó tọ́ àtẹni tó jẹ kí wọ́n fi sórí oyè bó ṣe jẹ́ nìyẹn o a sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yìí sì ń lọ títí tí wọ́n máa fi announce ẹni tó máa bọ́ sípò ní dákẹ́ bó ṣe jẹ́ nìyẹn good day. kó wá ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ orí ni o búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ọba jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́jọ́ lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀ ẹ já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí ní ìgbàkúùgbà tá a bá ti wà lórí ètò ire lónìí o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.